káàbọ̀ sórí ìkànnì fídíò tó alẹ́gbẹ̀ẹ́ mi a sì máa lẹ̀ fún yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share kẹ́ lè máa jẹ àwọn àǹfààní tó ń lọ lórí ìkànnì ní fídíò tí mo sọ pé mo fẹ́ play fún yín àwọn àṣírí pẹ́ẹ́pẹ́ẹ́rẹ́ obìnrin tó wà nínú fídíò tó jáde ló sọ̀rọ̀ pa Tnt Ati Obesere pé gbogbo nǹkan tí Tnt tó ń sọ yẹn pé irọ́ ńlá gbáà ni pé eré lásán ni wọ́n fi ṣe bọ̀ gbogbo ẹ̀ ó wà nínú fídíò yẹn bọ̀ ẹ mẹ́rin ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa èrò ẹ jẹ́ ká wo fídíò yìí náà. ṣé first Sunday lélẹ̀ first Sunday of the month ẹ pẹ̀lẹ́ a kú sinmi adẹ̀kú àwọn onírọ̀ Facebook ẹ pẹ̀lẹ́ ṣó yóò ní pẹ́ rárá o ẹ bá mi share ẹ̀ kò ní pẹ́ rárá àwọn onírọ̀ méjì tó wà lórí social media yìí nítorí pé ẹ fẹ́ gbowó torí pé ẹ fẹ́ gbowó kẹ̀dẹ̀ máa pa irọ́ there are so many ways if you want to create content kì í ṣe pé wàá máa mú àwọn fans anyway àwọn tó ń tẹ̀lé irú yín náà àwọn tó jẹ́ wípé ọlọ́pọlọ yíyòrò ni wọ́n àkọ́kọ́ òní tí Yinka Tnt Yinka mo expect pé wàá gbọ́ ju bó ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe ń ṣe lọ tí many of the actress àti actors ni wọ́n máa ń wà ní orí social media tó máa sọ pé wọ́n máa rí wọn ò ní sọ̀rọ̀ but for you to come out láti bá a sọ wípé Káyọ̀dé Shita ẹ pẹ̀lẹ́ ẹ kú sinmi Wùmí Akíngbadé tọmọ rí awàyù tó sìn Mercy Ṣàléwá for you to come out kó máa ṣe pé ìwà àti Obesere ẹ fẹ́ ra kọ́kọ́ bọ́ta kò sí àwọn kan tó rí ẹ ẹ fẹ́ kú nítorí pé mo fẹ́ fún Obesere ó dẹ̀ wá bọ́ síta ó dẹ̀ wá ń push narrative yẹn ń push jáde kẹ́ wá lọ wo ẹ lọ sórí YouTube kẹ́ rí bí mo ṣe introduce you in fact you fall my hand yakata o fall hand mi ò mọ̀ pé bó ṣe máa ń sọ pé o gbọ́n bó ṣe máa ń sọ pé o ṣe tó pé o lè bá wọn play irú game yẹn Yorùbá ní how are you kó bá sọ pé o fẹ́ Obesere òwú àti Obesere jọ act film o ní láti sọ̀rọ̀ wá jẹ́ káwọn èèyàn kó máa speculate pé kìnnìkan tí fíìmù yẹn bá dẹ̀ jáde ibi tó ti act yẹn àwọn èèyàn á dẹ̀ wá rí pé dry smoke awo aláta ó ga o kìíní tẹ ṣé àsórí péjì yìí yẹn nípa àbọ̀lété nǹkan kan yẹn ẹ tètè lọ gbé kúrò ńbẹ̀ Facebook lè affect péjì yìí náà yìí tẹ ṣé àyẹ̀ṣẹ́ gbọ́ ẹ kàn tètè lọ mú kúrò ńbẹ̀ ó ti wà too graphic jù ẹ pẹ̀lẹ́ sà ẹ kúṣẹ́ now o act film ni ó dẹ̀ àwọn gullible fans àwọn fans tó jẹ́ pé orí wọn pé wọ́n wà gullible wọn náà mọ̀ wọ́n náà pa àwọn fans because of monetization wàá dákẹ́ several times náà ti gbé Lizzy Anjorin tó sọ pé ní báyìí ló ń fẹ́ tó yẹ pé inú fíìmù ni wọ́n dẹ̀ ti jọ ṣe wọ́n máa ń dákẹ́ wàá dákẹ́ wàá jẹ́ káwọn èèyàn kó máa speculate wọ́n á máa speculate lọ ò ní sọ̀rọ̀ pẹ̀ tó bá ń ṣe show tí wọ́n bá tiẹ̀ ń sọ pé a máa rí ìwà tó Obesere tẹjọ́ ń ṣe gbá tẹjọ́ ń ṣàwò ò ní sọ̀rọ̀ tí fíìmù yẹn bá wá jáde wàá push narrative yẹn ẹ lọ bá mi wo fíìmù yìí o ẹ lọ ṣe o ọ̀tọ̀ wá bọ́ síta nìyẹn ìwà tó Obesere o Nurat Jimoh ìyá mi àtàtà òun ò ní sọ kìnnìkan ó mú àwọn fans ó mú wọn ní mugun ó ṣòpé mugun fúnra ẹ nìwọ fúnra rẹ because tó bá feed on vulnerability of àwọn èèyàn kódà you are a mental health nurse for crying out loud how can you do that to your fans Bísí wèrè ṣe rí pé mo ti release yín bẹ́ẹ̀ yẹn mi ò mọ̀ mi tẹ̀ mọ̀ pé mo block yín rárá sorry
misleading genuine people tó believe nínú ẹ tó dẹ̀ jẹ́ pé nǹkan tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ okú àtòbò ló ń sọ Yinka tó ń sọ̀rọ̀ okú àtòbò tó dẹ̀ ń sọ̀rọ̀ tó pé wọ́n gan wà lára àwọn tó wà advocate pé obìnrin lè fẹ́ ọkùnrin lè fẹ́ ọmọ ìyàwó mẹ́fà kò burú rárá. You know that àwọn èèyàn wọ̀nyí they believe in you and you fold their hands. Kì í ṣe bọ́ ṣe ń ṣe nìyẹn. You are a really paranoid person. Ìwọ gan ló wà paranoid tó ní double personality. Ìwọ gangan ló wà ó dẹ̀ wá ń push ẹ̀ ń paint ẹ̀. And exactly òun náà ni Dorcas olórí burúkú ọmọ òṣì ọmọ rádaràda ọmọ táyárí ò fẹ́ rí ọmọ táráyé ń bínú sí ọmọ tí ìṣerere ẹ̀ ò lè ṣojú anybody tó bí ọmọ tí ìyá ẹ̀ Adébísí oníwárápá tí ò lè jèrè ẹ̀ òun náà ni ẹ̀yin méjèèjì ẹ wá sọ̀rọ̀ ayé di ajá ẹ sọ̀rọ̀ ayé di olórí burúkú kọkalẹ̀ sí orí ìkànnì yìí. Ìwọ tó tiẹ̀ wá jẹ́ mental health nurse tó jẹ́ professional wá mú orí àwọn vulnerable people tó wà under ẹ àwọn tó jẹ́ pé à ń bẹ Ọlọ́run fún tí wọ́n ń look up to you. You twisting their brain, you are manipulating them all because you want them to go and watch your nonsensical YouTube drama that you are doing there. Ṣe yẹ dáadáa wọn sọ fún ẹ kúkú gbọ́rọ̀ èèyàn ń gbọ́ advice ẹnikẹ́ni tó bá kọ́ ẹ níye ó kọ́ ẹ ní rubbish and you are pulling down your brand yourself tí ẹ ní brand tẹ́lẹ̀tẹ́lẹ̀ you are pulling down your brand ní you don't have it because wàá máa gadu sí àwọn nǹkan tí ò kàn ẹ́. How are you zi mama ọmọ alálùbáríkà àwọn ọkọ tí ò kàn ẹ́ àṣẹ òun tàgẹrẹ ara ẹ̀ máwọn èèyàn kò lè for you kò lè ní kò lè mi mọ̀ bó ṣe máa sọ ní Yorùbá. You are tagging yourself with people because you want to use people. You've used me enough on this social media. Not until you tí Lizzy Anjorin tó fèsì ni mo tó mọrú èèyàn tó jẹ́ that you are a user and so you are using your fans again but it's not nice. It's not nice. You don't have the spirit of kéèyàn believe ẹ. You don't have the likability factor and you think pé wọ́n nìkan ló gbọ́n ní gbogbo ayé. Eléyìí tó ṣe yìí ó wà despicable tó bá pé èèyàn kan ló ṣe wá ti gbé ẹnu ẹ yẹn wá ti gàdú sọ àti ṣẹ́rí àti bá fẹ́ fún on social media. You are a disgrace to nursing profession. For you to push that narrative tí ó dẹ̀ jẹ́ pé ó hacked ni. There's not something ìwọ ni kọ́kọ́ there's nothing in becoming a second wife or a fourth or fifth or sixth. Kò sí nǹkan kan tó bá wá ṣé ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ ń sìn. Obesere òun fún Obesere kẹ lọ gbárí mọ́lẹ̀ kìnìkan ẹ lọ wò lórí YouTube bó ń ṣe fún Obesere tó ń ṣe introduce ẹ̀ sí family tó ń ṣe gbogbo ìwú ẹ ságbo. Obesere ò lè fẹ́rù ẹ wọ́n fọ́ ni Obesere ìwà náà wọ spec Obesere àwọn amọ̀rú àwọn tó Obesere ń fẹ́ wọ spec ẹ̀ rárá. How are you Kọ́lá Adénúgà ìyàwó ńkọ́ má jẹ́ kẹ́yìn ìyàwó yẹn mọ ní kó ṣe kó fún ní tàtàtàtà pẹ̀lẹ́ ṣó ti padà sí US ṣọmọ ó kọ̀ bọ́ sórí kínní so àwọn narrative tó máa ń push àṣẹ irọ́ ni irọ́ ló bá dé ṣe bẹ́ẹ̀ fọlú ọmọ ńgbà tó ń sọ tó tẹ̀ jẹ́ pé speculation wá tí ìyá ẹ olórí burúkú Dublin ìyá ẹ tó ń sunkún lọ bá olórí burúkú Dublin aṣabikiri tó sọ fún ẹ pé MC Olúọmọ bu ẹ tó describe òbu ẹ
ó ṣe push narrative yẹn gbà yẹn. wàá kọ́ dákẹ́ wàá jẹ́ káwọn èèyàn kọ́ máa speculate ṣé Yinka fẹ́ Obesere lóòótọ́ ni ṣé Yinka fẹ́ kíní kan lóòótọ́ ni wàá dákẹ́ wàá máa ṣe another topic lọ wàá gbójú kúrò bẹ́ẹ̀ wàá ṣe bẹ́ẹ̀ ni pé o rí and you came out and start pushing nonsense narrative. Obesere ẹ lọ gbárí mọ́lẹ̀ tó ń bá ń fún Obesere ẹ lọ ṣe kíní mọ́lẹ̀ tó ń bá ń gbó Obesere ó wá rí àwọn tó ń tẹ̀lé ẹ orí wọn gẹ́gẹ́ bí ọlọ́pọlọ áyán. Àwọn tó ń tẹ̀lé ẹ náà ni you will see wàá rí pé bọ́ ṣe máa bẹ́ẹ̀ wo fíìmù yẹn náà nìyẹn torí ẹ̀ ló ṣe ń bú Lizzy Anjorin tó ń bú mi ní gbogbo ìgbà tó ń ṣe update igi àràbà tó máa wó igi àràbà tèmi ò lè wó ẹnikẹ́ni tó bá sọ pé kí igi àràbà mi wó igi àràbà ẹ̀ ló máa wó ní ẹ ti tiẹ̀ kó gba ti tiẹ̀ bẹ́ẹ̀ ṣé orí wọ ọmọ burúkú òkété aṣabikiri kejì aṣabikiri orí social media wàá gbọ́ nǹkan tí wọ́n sọ ìwọ fúnra rẹ ló máa tú àṣírí ara ẹ o gbé bèbí aláwo kan jáde lẹ́nu some few hours ago sórí gbogbo nǹkan máa ń wù ẹ́ ó dá kéèyàn kí nǹkan gidi wúyàn ṣùgbọ́n tó o bá ti ṣe tó bá wá ṣe débi tó lápẹẹrẹ tó ṣe débi tó jẹ́ wípé ó lápẹẹrẹ ìyẹn náà ń pè ní pé èèyàn wà vindictive nítorí pé Àbíkẹ́ Jagaban ó joyè ó mú gbogbo oyè ìyẹn Dorcas olórí burúkú òṣìyíká ọmọ òfò ọmọ àdánù ọmọ tó jẹ́ pé àwọn tó bí wárápá náà fi ń ṣayọ̀ wárápá náà fi ń ṣe náà fi ń ṣègbéraga ìwárápá dìran ìwọ fúnra rẹ gan wárápá ń gbé ẹ òun kú wárápá àbàtẹnijẹ́ arógòbògò jẹ́ gbogbo yín gbogbo tí arógòbògò jẹ́ tí Bible sọ ń pa ẹ máa sọ fún ẹ lónìí ìwọ àbáláàrú ẹ kí ẹ jẹ́ kọ́kọ́ sọ nǹkan tó gbé nǹkan tó sọ jáde náà ó ní ìwọ o àgbàyà yẹn tó lọ́kọ mẹ́ta fún tó bímọ mẹ́ta fọkùnrin mẹ́ta ọkùnrin kan ni wọ́n bímọ fún tiẹ̀ ẹ máa gbọ́ nǹkan tí wèrè ẹ̀ sọ ṣé spíkà mi wà ń bí o ń bọ̀ jẹ́ ń gbé spíkà mi wá. ẹ máa gbọ́ lórí burúkú ọmọ akúwárápá ìyá akúwárápá olóbò pàṣí wọ̀bọ̀wọ̀bọ̀ ọmọ òfò ọmọ àdánù olóyún rọ́bà tóun náà ṣe kọ́ńtẹ́ẹ̀tì ló ṣe àwọn tó rò pé haters ni àwọn ló bẹ push narrative ẹ tó rí ẹ pẹ̀lú kú ẹ tó ṣe dọ̀dọ̀dọ̀dọ̀ tó ṣe jọ̀bọ̀jọ̀bọ̀ ikùn ẹ ti tóbi síbẹ̀ tẹ́sílẹ̀ tán ní àbò lóyún ni bí wọn náà ṣe ronú nìyẹn tó ní wàá dé fake àwọn pípù yìí wàá fake wọn ṣèbá burú ẹ kúkú lóyún kí wọn náà fake wọn pé olóyún ni bí wo àti Yinka Tnt bẹ ṣe ń push rubbish narrative káàkiri ẹ máa gbọ́ nǹkan tọ́mọ òfò yìí sọ ọmọ àdánù. Show matter. Does that matter? Like you to ask yourself, does it matter? The main thing is that there is a baby. Ebe mo baba baby tẹ̀ wá káàkiri. Kí mo sọ ṣé baba baby ṣé ọkọ tí yín sọnù nínú yín ni? Lóṣì, show matter. Does that matter? Like you to ask yourself, does it matter? The main thing is that. O ní baby kankan. Oyún rọ́bà ló gbé síkùn. Kò sí baby kankan. A ṣe analysis gbogbo ikùn ẹ oríṣiríṣi ikùn ẹ ibi tí wọ́n ti ń ṣe ultrasound fún ẹ tí wọ́n gbé ultrasound sẹ́gbẹ̀ẹ́ afẹ́rí oní CS ló fi bímọ January olórí burúkú ẹ ọmọ amiku mẹ́kọ olóṣì ẹlẹ́nu gbà sí ẹ ẹni ọmọ tó ń bù yẹ ọmọ tó ń nà yẹ ọmọ tó ń gé ìyá ẹ jẹ ọmọ tó gé oko bàbá ìyá ẹ oko ọkọ ìyá ẹ tó jà jẹ tó fẹ́ dóko Adéyínká
ló ṣe ń pèrè ẹ ní Mrs Adéyínká. Gbogbo nǹkan tó bá ń ṣe láyé yìí Dorcas orí burúkú ni. Báwo ló ṣe máa jẹ́ Mrs Adéyínká tiẹ̀ ta pàwù bí àgbàdo? Olórí burúkú ọmọ tí ń pọmọ relé ìwẹ̀, wo orú nǹkan tó kó sọmọ olórí tó kó sọmọ yẹn lọ́rùn. Ọmọ tí ò tí ì pọmọ oṣù kan tó gbágbádá ńlá tó gbé sọ́rùn tó kó lẹ̀kẹ̀ sí lọ́wọ́. Ajẹ́páyé ẹ̀ bàjẹ́ lẹ́gbòròrò ọ̀rọ̀ ṣó wà pa. Wá wúkásá tèmi tọ́pẹ́ Lizzy how are you, gbogbo yín ni mo rí. Adé Ayọ̀ how are you. Dorcas ọmọ olórí burúkú ni ẹ ò lè ṣoríire. Aṣàbíkiri ti gégùn fún ẹ pé ò lè ṣoríire, pé tó bá fẹ́ mú báyìí ó máa bọ́ dànù lọ́wọ́ ẹni. Ìyá ti wọ́ o àti gbogbo àwọn tó ń ṣe ẹ́ lóore o. Àdàbí tèmi Adébíyìnpé tí bá fẹ́ gbaṣẹ́ lẹ́nu ẹ nìkan ló kù. Tí mo bá fẹ́ gbàjẹ́ lẹ́nu ẹ, ṣùgbọ́n tí mi ò bá gbàjẹ́ lẹ́nu ẹ, èmi ṣẹ̀ṣẹ̀ jí ní tèmi ni ẹnu kàsì lèmi fi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. O máa ṣubú dànù. O ní rí bá ti ṣe òní rọ́nà gbégbá àti wọ́ àti ìyá ẹ máa tọwọ́ bọjú báyìí. Ẹ ní rómi ń bẹ̀. Àdàbí tí n bá débi iṣẹ́ ẹ nìkan ló kù. Ṣùgbọ́n tí mi ò bá débi iṣẹ́ ẹ wàá fà tẹ́tẹ́ dì í. Àgbọ́. That there is a baby. Níbo ni bébì náà wà? Níbo ni bébì ẹ wà? O ní bébì kankan. O ní bébì kankan. Àtẹlẹ ìyá àgbà òṣì àgbà dáadáa àgbà aláìní. Ìyá ẹ làgbà òṣì ọmọ kékeré ẹ̀ṣẹ̀ bí ó ń ṣẹgbẹ́ ìyá ẹ fi mí díwọ̀n ní fámìlì ẹ. Ìyá ẹ lọmọ kékeré ẹ̀ṣẹ̀ òun ni wọ́n gbódó sí láyà tí wọ́n ń lù gbàùgbàùgbàù. Òun ní òní ire ní ayé ẹ̀, òun ni ò lè ṣe rere. Òun ló mú ẹ wá sí United Kingdom at the age of bóyá 10 bóyá 11 ni tí ayé ẹ polúkúrú muṣu tọmọ yàyàkuyà mọ́ lọ́wọ́. Àwa mọ́mọ́ wá sí United Kingdom ó ṣoríire. Abímọ sílùú yìí ọmọ wa ṣoríire. Àwa wá sílùú yìí àkùsọ́kùnrin tó bá ń kúrò lọ àkùsọ́kùnrin tó mú wa wá sílùú yìí àṣoríire. Ìyá ẹ Adébísí tó kú wárápá aṣàbíkiri tó ní ìyẹn Tòkunbọ̀ Abọ́dẹrìn tó ní wọ́n táàgì ẹ̀ pé lọ jalè ní Tesco kan ní kó má wọ ọbẹ̀ mọ́ tó ban ẹ̀ for life. Ìyá ẹ̀ ló lórí burúkú, ìyá ẹ̀ ló lòṣì, ìyá ẹ̀ ní àgbàyà, ìyá ẹ̀ Adébísí òun ló bímọ mẹ́ta fún ọkùnrin mẹ́ta bẹ́ẹ̀mi náà ṣe bímọ mẹ́ta fún ọkùnrin mẹ́ta. Ìyá ẹ̀ kò ní dá fún ìyálà ìyá ẹ̀ Dorcas. Ó máa ṣàbí kiri, ó máa ṣàbí jẹun. O ò ní jèrè nílé ayé ẹ. Ìyá ẹ ló ń bá wí. Sórí ṣó tí n bá ṣe ṣó ẹyọ kan yìí tí màá ṣe fún ẹ yìí ó máa gbásìkì á dẹ̀ go viral. Lórí burúkú ọmọ òfò ọmọ rádaràda ọmọ tí ò ní láárí ọmọ tó mú wá sílùú òyìnbó pé kó wá ṣoríire tó ṣorí burúkú ọmọ tó jẹ́ wípé ó ń tọrọ jẹ ní donation ni ọmọ tó jẹ́ wípé ọmọ àlè gidi ni ọmọ lèrè ni ọmọ lèrè ni bàbá ẹ kú ìyá ẹ gangan pàápàá ẹ̀gbọ́n ẹ wọ́n pa sí testi ground ni according to Tòkunbọ̀ Abọ́dẹrìn. Ayé ẹ bàjẹ́ ayé ẹ polúkúrú muṣu gbogbo ẹnikẹ́ni tó bá wọnú ilé ayé ẹ tí ilé ayé ò bá rí rádaràda ò ní fi sílẹ̀. Násẹ́fù Àdìsá ó sá fún ẹ tèfètèfè ni ó kọ́mọ sí ẹ lọ́wọ́ olórí burúkú ọmọ játijàti ṣé wọ́n tó dé abẹ́wúdù ó tó dé SC2 tó ń gbé ń bẹ̀ yẹn àbáyé ẹ bàjẹ́ ọmọ òfò ọmọ rádaràda. Ìyẹn tó lọ ń dọ́kọ̀ rẹ̀ wọ́n níyẹn náà ń béèrè pé ta ni bàbá bíbí aláìníròónú ara Galatia. Olórí burúkú ni ẹ wàá mú ọ̀rẹ́ tó ń do ọkọ ẹ̀ wá irọ́ ti bàtà yí ẹ jẹ ọkọ ọ̀rẹ́ ẹ wo lodo aláìníròónú ara Galatia ni ìyá ẹ àti gbogbo àwọn aláfẹ̀yìntì ẹ àwọn aláfẹ̀yìntì ẹ tó ń sponsor ẹ tí wọ́n fún ẹ lówó wọn ò ní rí bá ti ṣe wọn ò ní rọ́dọ̀ gbégbá ó lè ní gbogbo yín bẹ́ẹ̀ ṣe jówó àbáṣà tó jẹ́ pé owó àbáṣà ni wọ́n fi ń ṣe ẹ́ láàánú báyẹ̀ yín ṣe máa rí báṣà nìyẹn gbogbo ẹ̀yin tó jẹ́ wípé owó tó jí ní Nàìjíríà náà fi ń ba kúròlù yín àti wọ́ àtàwọn alátìlẹ́yìn òfò lẹ máa ṣe ẹ̀ ní gbádùn ẹ̀ ní jèrè ẹ̀ ní láyọ̀ gbóhùn sókè. Jati àgbàrédèrèdè. Ìyá ẹ àti àwọn tó ń sponsor ẹ ní àgbàrédèrèdè
irú jẹ́ẹ̀kì yẹn, jẹ́ẹ̀kì tó ń sponsor ẹ̀, jẹ́ẹ̀kì tó ń gbé ẹ mọ́ra ní Nàìjíríà, tó ń bẹ ẹ rìn síwájú, tó ń gbé ẹ lọ sílé olóògùn, òun ni rádaràda, òun ni òní rí bá ti ṣe, òun ni òní rọ́nà gbégbà, ilé ayé ẹ̀ máa porúkúrú muṣu. Àwọn ọmọ ẹ̀ bó ṣe rí rádaràda yẹn làwọn ọmọ ẹ̀ ṣe máa rí. Ò ní jẹun, tó bá jẹun báyìí igi ló jẹ, tó bá mu omi báyìí ibi ló mu, ibi ló máa jẹ kiri. Ilé ayé ẹ̀ máa dàbí àdátán, ò ní rí bá ti ṣe, ò ní rọ́nà gbégbà. Dorcas, ayé ẹ̀ máa bàjẹ́ rádaràda ló máa jẹ́ títí ẹ. Burúkú. Wọ́n ní wọn náà béèrè ta ni bàbá bébì. Bẹ́ẹ̀ ni mo béèrè lọ́wọ́ ẹ pé ta ni bàbá bébì, wọ fúnra rẹ wàá gbọ́ ánsà tó fún ara ẹ. Mo béèrè lọ́wọ́ ẹ pé ta ni bàbá bébì torí pé o lóyún látàárọ̀ dalẹ́. Èmi Adébímpé Aláṣàdúrà mo ń sọ fún ẹ wípé tó bá gbin nkíhun tó bá jábọ́ ní backside ẹ ìgbẹ́ ni, tó bá jábọ́ níwájú ẹ ẹ̀jẹ̀ kọlọ̀bọ ni, ọmọ ò lè jáde látara ẹ mọ́. Dorcas Adéyínká, àdàbí tí n bá pa iṣẹ́ ẹ lẹ́kún, tí n bá lọ síbi iṣẹ́ ẹ tí mo bà iṣẹ́ ẹ jẹ́, ṣùgbọ́n tó bá wá bà iṣẹ́ mi jẹ́ for no just cause, tó jókòó tó ní o máa bà iṣẹ́ mi jẹ́, tó dẹ̀ lọ sí NMC tó fẹjọ́ mi sùn, ló máa àdàbí tí n bá ṣerú ẹ̀ fún ẹ, tó bá jẹ́ pé gbogbo nǹkan tó ń ṣe tó jẹ́ pé ó ń fún ẹ ní oúnjẹ mo takò rí, ṣùgbọ́n tí mi ò bá takò wàá ṣa ibi jẹ. Kọ́dún yìí tó parí wàá kẹ́kẹ́ tó korò, wàá sunkún kíkorò. Kọ́dún yìí tó parí Dorcas Adéyínká, wàá sun ẹkún tó korò. Àdàbí tí mo bá lọ síbi iṣẹ́ tí mo fẹjọ́ ẹ̀sùn rí, tàbí níbi bísínẹ́sì ẹ tí mo déwájú bísínẹ́sì ẹ tí mo ní kọ́ má ba ẹ rajà. Àdàbí tí mi ò bá ti ná owó mi fún ẹ tó jẹ́ pé mo fi rajà lọ́wọ́ ẹ tí mo tún wá ń polówó ẹ nìkan ló kù. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ó kàn máa wá attack me randomly, tí mo bá dẹ̀ feel pé ó yẹ kí n dá ẹ lóhùn at any point in time tí mo dá ẹ lóhùn. Eléyìí tó tún wá ṣe yìí, ó wá gbé sàárẹ̀ kọjá mọ́ṣáláṣí, ó wá lọ sí NMC, ó fẹjọ́ mi sọ, ó parọ́ ńlá ń bẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run vindicate me, but the fact pé Ọlọ́run vindicate mi ò ní pé kí n wá sọ̀rọ̀, máa fi hàn yín ohun tí ọmọ burúkú yìí ṣe. Ìwọ ni ẹni bí èṣù láàlú, èṣù tí ń gbélé oríta ló máa gbé. Wọ́n á máa tọ́ ìpolí ẹ lórí ni, wọ́n á máa tọ́ àdìlé ẹ lórí ni. Ó ti fún èṣù àti ògún ní ohun tí wọn kì í jẹ, tí ó ti yé ẹbẹ yẹn. Torí náà ni pé òun láti rí ṣonṣo, òun láti gba ṣonṣo. Ọ̀rọ̀ tiẹ̀ kọ́dún tó parí wàá tọwọ́ bomi ojú báyìí, òní romi ń bẹ̀, wàá tọwọ́ bojú, òní romi ń bẹ̀. Dorcas ọmọ Adéyínká tó ń pèrè ẹ lọ́mọ Adéyínká tó kì í ṣadéyínká, tó ń pe ara ẹ ní aya Adéyínká tó kì í ṣadéyínká. Oyè méjèèjì rádaràda tó ló jẹ ní Nàìjíríà, Mrs Adéyínká ló pe rẹ̀ ń bẹ̀. Ṣó ti yé ẹ? Wàá tẹ́, wàá tí, wàá gbé ṣùkù pọ̀yìn, wàá tẹ́, wàá tí, wàá gbé ṣùkù pọ̀yìn. Ò ní ṣerú ẹ̀ mọ́ láyé ẹ. Ó ló yẹ ká máa bi léèrè yẹn. Hello, ìwọ ló yẹ ká bi ní question yẹn pé ta ni bàbá bébì. Ìwọ tó jẹ́ pé mẹ́ta ló wà lọ́wọ́ ẹ̀, àwọn mẹ́tẹ̀ẹ̀ta different. Èmi ò bímọ fọkùnrin méjì. Ṣé gbọ́ ohun tó sọ? Òun ò bímọ fún ọkùnrin méjì. That òótọ́ ló sọ. Ọmọ ẹyọ kan ṣoṣo tó bí láyé ẹ̀, Oyin Kọ́sọ́lá, Násẹ́fù ló bí fún. Ó bímọ fọkùnrin méjì. Yes, oyún rọ́bà ló gbé síkù. Nínú ọ̀rọ̀ tó bá sọ, ibẹ̀ láti máa mú ẹ. Ó bímọ fọkùnrin méjì. Násẹ́fù nìkan lọkùnrin tó bímọ fún. Oyin Kọ́sọ́lá nìkan ló bí. Eléyìí tó ló bí oyún rọ́bà ni. Kì í ṣe ọmọ tiẹ̀, ọmọ Margaret ni, ọmọ àbúrò ẹ̀ ni. Ó jágbá ni. Gbogbo nǹkan ló máa ń jágbá. Ó bímọ fọkùnrin méjì. Ó tó ní ẹyọ ọkùnrin kan ṣoṣo. Oyin Kọ́sọ́lá yẹn náà ló jábọ́ lára ẹ̀. Àní how are you Adeola, which is straight from the heart. Adeolu rather, which is straight from the heart. To ṣe àbúrò mi, God bless you. Ó bímọ fọkùnrin méjì, ọmọ ọkùnrin kan ló bímọ fún. Násẹ́fù yẹn nìkan náà ló bímọ fún. Násẹ́fù yẹn nìkan ló bímọ. Oyin Kọ́sọ́lá yẹn náà ló jábọ́ lára ẹ̀. Èmi ò lè jábọ́ ń bẹ̀ nítorí pé eléyìí tó bí tó sọ pé bí kì í ṣe ọmọ ẹ̀, kì í ṣe ọmọ oyún rọ́bà ló gbé síkù.
olórí burúkú aláìmoore ọmọ lásán ìkejì ajá rádaràda. Ẹ máa gbọ́. Ìwọ tó jẹ́ pé mẹ́ta ló wà lọ́wọ́ ẹ̀, àwọn mẹ́tẹ̀ẹ̀ta different. Èmi ò bímọ fọ́. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́dọ̀ mi different fathers ni wọ́n. Àfi bo èmi náà mo wá sọ lórí ìkànnì mi ìpúrọ́ mi ò ṣe skit, mi ò fàwọn ọmọ tèmi ṣe skit, mi ìfàwọn ọmọ mi ṣe content fáwọn viewers mi ìfàwọn ọmọ mi ṣe content fáwọn followers mi ìfàwọn ọmọ mi ṣe content fáwọn fans mi bíi tiwọ àti ìyá ẹ olórí burúkú akúwárapà. Ọkàn ọmọ kan ṣoṣo ló bí, ẹnìkan ló bímọ fún, násẹ́fù yẹn náà dẹ̀ ni òun nìkan ló bí Oyin Kọ́sọ́lá fún. Ọmọ tó ló bí ọmọ rọ́bà ni, kì í ṣe ọmọ ẹ̀, ọmọ Margaret nígbà ọmọ fọlọ́mọ olórí burúkú ọmọ àlè játijàti. Different. Èmi ò bímọ fọkùnrin méjì, mi ò bímọ fọkùnrin mẹ́ta. Nígbà tẹ́ni tó ní ọmọ. Ó bímọ fọkùnrin méjì, ó bímọ fọkùnrin mẹ́ta. Òótọ́ ni, nítorí pé Oyin Kọ́sọ́lá nìkan ló bí. Oyin Kọ́sọ́lá nìkan ló bí, ó bímọ fọkùnrin méjì, ó bímọ fọkùnrin mẹ́ta. Oyin Kọ́sọ́lá nìkan ló bí, ìwọ fúnra rẹ̀ wombless olóyún rọ́bà ò bímọ. Ibo ló ti rọ́mọ tó fẹ́ bí? Àwa tọ́mọ pọ̀ lára wa báyà lè bí káàkiri. Kì í ṣàrùn, kì í ṣe nǹkan burúkú, kì í ṣe nǹkan tá a lè fi yan gan. Ọkùnrin mẹ́ta la bímọ fún àwọn ọmọ wa dẹ̀ ṣoríire. Wọ́n ń bímọ à ń gbé wọn sókè, wọ́n ń bímọ à ń yọ̀. Lórí burúkú ọmọ òṣì ọmọ òfò rádaràdà. Ọmọ kan ló bí, ọlọ́mọ kan ṣoṣo ni ẹ̀. Ṣoṣo ẹyọ kan yẹn náà ló ní ló bí fún Násẹ́fù ti bímọ kiri. Násẹ́fù ti bímọ kiri, bébí náà ṣe bímọ kiri. Ìyá ẹ̀ náà bímọ kiri. Olórí burúkú ìyá ẹ̀. Ṣé bàbá kan náà ló bí wà tí Margaret ọmọ òfò? Amúnibú ni ẹran ìbíyẹ fọ́ lójú ọ̀tún, ó fọ́ lójú òsì, ó ń pe àwọn èèyàn yìí pé òun lọ́ba afọ́jú. Àbó òrí bó ṣe rí. Olórí burúkú ọmọ òṣì rádaràda bọ́ ṣe fìbọn fọ́ orí ẹ̀gbọ́n ẹ̀ according to Tòkunbọ̀ Abọ́dẹrìn ní Stanley Grand, the same thing náà náà máa ṣe fún wọ ni wọ́n máa ṣe fún wọ ọmọ òṣì rádaràda ni wọ́n máa ṣe fún wọ tó gbọ́n ni wọ́n máa ṣe fún wọ aṣàbíkiri kékeré. Olórí burúkú ọmọ àlè játijàti. Ìwọ fúnra rẹ̀ ló sọ̀nà. You will always say it. Bímọ fọkùnrin méjì ó tọ́ ni. As of this moment tí mò ń sọ̀rọ̀ yìí, Oyin Kọ́sọ́lá nìkan ló jábọ́ lára ẹ̀. Tó o bá gbin báyìí, ìgbẹ́ ló jábọ́ nídìí àtìtọ̀. Àwọn òpùrọ̀ látijọ́ táwa ti dórí ìkànnì láti sọ pé ọkùnrin mẹ́ta làwa bímọ fún. Ẹni tá a dẹ̀ ń fẹ́ amúwá sórí ìkànnì yìí, àwọn ò kì í ṣe bíi ti tiẹ̀ tó ń tọwọ́ bọ̀ láti airport. Ẹni tó rírí tó mọ̀ rí tó tọwọ́ bọ̀ ẹ nídìí láti airport tó fi orógbó ra ọkọ tó fún ẹ jẹ. Èmi ò sí lára àwọn tó jẹ́ pé mi ò rókó. Okó ń sùn tí mi, okó ń jí pẹ̀lú, okó bá mi jí ní tèmi. Ìwọ ni gbogbo wọn yẹn jọ lójú, tó lọ fẹ́ àlùfọ́ lójú, tó lọ fẹ́ afọ́jú gbẹ̀rígbẹ̀ tí ò rí bá ti ṣe tó rọ́nà gbégbà, tó fẹ́ títí tó fẹ́ ṣọlá l'Amẹ́ríkà, tó fi ohun ẹ̀hàn tó fẹ̀dí sáráyé tí gbogbo aráyé rí ọyàn ẹ̀. Ọmọ burúkú tí gbogbo ọyàn ẹ̀ wà lórí social media. Onírọ̀ ayé, olè, orogún ológun dẹ̀bì tí àyà tí wèrè ọmọ òṣì ọmọ rádaràda tádìgbé sí ayé ẹ̀ wù, ilé ayé ẹ̀ ò ta sánsán. Dọ́kàsì olórí burúkú ni ẹ́. Ọkùnrin mẹ́ta làwa bímọ fún, ìwọ ẹyọ kan ṣoṣo. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní purọ́. Ọba ló bímọ fún lánàá, ìjòyè ló bímọ fún lónìí. Násẹ́fù gan sọ wípé Nasif NASWEF ó sọ wípé ẹni tó bá táàgì òun pọ̀ pẹ̀lú ọmọ pẹ̀lú bébí á ní oyún rọ́bà tó ní, ó ní rádaràda ló máa ṣekú. Ọmọ kan ṣoṣo ló bí fọkùnrin kan ṣoṣo. Òótọ́ ló sọ lóyún rọ́bà. Ńgbà tí ọmọ tó bí òun ṣọmọ tiẹ̀ tó jẹ́ pé ọmọ àbúrò ẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ló ń gbẹ́jọ́. Àwọn gan tó wá síbi ìkómú ẹ, wọ́n rí ẹ tán, wọ́n ṣá ẹ, wọ́n mirí fún ẹ. Wọ́n ní ṣe nítorí content yìí náà, nítorí monetization yìí náà, nítorí pé o ò ní nǹkan kan. O mọ̀ wípé tó bá wá push narrative pé o bímọ, o mọ̀ wípé a drag ẹ.
wàá fi lè máa tú sọ wàá máa lè ṣe ṣòro eléyìí tó ń ṣe ohun tó kó sọmọ lọ́rùn wàá gbádá òṣì agbádá ọ̀fọ̀ tó gbé sọmọ lọ́rùn. Margaret má jẹ́ kó forí ọmọ ẹ gbèpè odù gbóǹfọ́ lọ́mọ gbọ́mọ fọlọ́mọ olórí burúkú ọmọ òṣì ọmọ òfò dọ́kàsì ọmọ àgẹ́ ọmọ òfò ẹni ilẹ̀ ni ẹ tí wọn kì í tẹ́ni fún olórí burúkú pàṣíwọ̀bọ̀wọ̀bọ̀ olóbò promo ìwọ ló mú ìyàwó ilé alágbèrè ìwọ ló ṣàgbèrè jù ara àwọn tó dú ẹ online wọ́n ti wá kọ́mẹ̀ntì síbí wọn ò rí ẹwà wọ́ọ̀dì ó lọ sí Nàìjíríà ó fẹ́ ìyàwó tuntun ó fẹ́ òrékè lẹ́wà tó fine tó pretty tó yáàsì jù ẹ lọ ó rí bó ṣe rí àyíká oníkélẹ́yìn ọmọ òfò kò sẹ́ni tí ò tí ì bù lórí ìkànnì yìí wọ́n ń bọ̀ bá gbé kinní wá fún ẹ ibi tí olórí burúkú tó wà ní Dublin aṣabikiri tó ti bẹ̀rẹ̀ tó ti gbé ẹ sí ní gbé ẹ ṣépè máa gbé wá fún ẹ kó wá gbọ́ olórí burúkú ọmọ ò bímọ fọkùnrin méjì bẹ́ẹ̀ ni ẹyọ kan ṣoṣo tó bí Oyin Kọ́ṣọ́lá lásẹ̀fù ló bí fún lásẹ̀fù ló gbà lọ́wọ́ ẹ̀ in fact a máa ṣe DNA ẹ̀ ṣé o mọ̀ pé olórí burúkú Brasọjí ẹ àti olórí burúkú Àṣàmẹ́gun Anamáyọ̀wá ṣé o mọ̀ pé wọ́n ti bẹ́ẹ̀ ṣe DNA ẹ̀ tó sọ pé kì í ṣe lásẹ̀fù gan ló lọ́mọ lásẹ̀fù kan gbà lọ́wọ́ ẹ̀ ní òrántí ni òrántí ó ti gbàgbé àwọn ṣó 2017 2018 tí wọ́n ṣe fún ẹ tí Sọjí ṣe fún ẹ tó níwọ̀ kan ló lọ́mọ tó jẹ́ pé ìyàwó Sọjí òun ló mú Sọjí dání on the internet lọ́jọ́ yẹn lọ́hùn tó ń ka DNA ọmọ ẹ Oyin Kọ́ṣọ́lá pé kì í ṣe lásẹ̀fù ló bí olóbò rádaràda fẹ̀dí ẹ̀ sáráyé kánsà wà nínú òbú ẹ̀ onísàváìkà kánsà olórí burúkú ọmọ òṣì ọmọ òfò ọmọ àdánù ó bímọ fọkùnrin méjì òótọ́ ni Oyin Kọ́ṣọ́lá nìkan ló bí ó bímọ lẹ́nu ọjọ́ mẹ́ta ìtòní ò bímọ tó bá bímọ ni ò ní gbèrú aṣọ burúkú yẹn sọmọ yẹn lọ́rùn nínú sọ́mà tó wá kó lẹ̀kẹ̀ tílẹ̀kẹ̀ fún ọmọ ọlọ́mọ Margaret ayé ẹ̀ má bàjẹ́ ayé ẹ̀ má polúkúrú muṣù wọ́n máa fọmọ ẹ ṣe kọ́ńtẹ́ǹtì ẹ̀ fọmọ yín pawó olè níyìn olè ẹ̀sìn rèé àti Margaret àti dọ́kàsì àti ìyá àwọn Adébísí oníwárápá ẹ máa ṣẹ̀sìn lórí íńtánẹ́ẹ̀tì kò ní dáa fún ẹ ò ní rí bá ti ṣe ò ní rọ́nà gbégbà yẹ wá fi Bíbélì tẹ́ǹdì fún ẹ torí òní lọ́jọ́ Sunday kò ní dáa fún ẹ ayẹnigẹ̀rẹ̀ òṣì ìwọ tó máa ń yẹ̀yàn tó ń yẹ̀yàn láyé èèyàn ayẹnigẹ̀rẹ̀ ni ẹ̀ ìwọ máa ń yẹ obìnrin nídìílé ọkọ ni ìyá ẹ yẹ obìnrin nídìílé ọkọ ni tí bàbá Fúnpá fi lè mú wá síbí ìwọ ń sọ̀rọ̀ àwọn ìyàwó alágbèrè ìyá ẹ Adébísí ló yẹ kó kọ́kọ́ fi ṣe example òfin mi díwọ̀n ni tí ìyá ẹ Adébísí bá ṣe oríire tí mo ṣe tó bá pín oríire tí mo ṣe sọ́nà mẹ́wàá tí ìyá ẹ Adébísí bá kódà kan ayé ẹ̀ á dáa ju bó ṣe wà lọ ò ní máa purọ́ jẹun ní orí social media olóbò játijàti ìwọ gan ló yẹ kó máa pè ní oní prolapse ìwọ ló yẹ kó máa pè tí cervical cancer ti gba gbogbo òbò ẹ lórí burúkú ọmọ òṣì ọmọ rádaràda ọmọ òfò ẹ wo nǹkan tí olórí burúkú ṣe kí kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ fi lẹ́tà NMC yẹn hàn yín ná. ń bọ̀ ọ́ ẹ jẹ́ kí n wò tí n bá ṣe tó ẹ pé inú bí ló wà kó má lọ jẹ́ pé inú bí tí mo ti ń ṣe ṣó ló wà. o wá rò pé o lè jẹun o ò lè ṣoríire àti wọ́ o àti gbogbo òdílé ẹ lè ṣoríire. ń bọ̀. màá máa fi hàn yín díẹ̀díẹ̀. ṣé mi lẹ tún ń wò ni. Reason for decision. Our decision
case closed àbí kí lẹ rí at screening stage olóbùkú. Báwo lẹ tún ṣe ń wò mí, kí ni mo tẹ̀? Case closed at screening stage. Ṣe rí báyìí. Ṣé tí n bá ti tọwọ́ borí screen, tí n bá ti tẹ screen. Okay, that's it. Case closed. Our decision. Reason for decision. Our decision. Case closed at screening. Mi ò tiẹ̀ mọ̀ wọ́n yìí screen ẹ̀ lọ́wọ́ ni. Summary of concern. On the 26th of June, we received a member of the public reference Dorcas Adeyinka about nurse Adebimpe Omopariola Alasho Adura with contact her personally. Oh no, wò ní contact me personally. Mi fẹ́ post kíní bọ́ mo kàn fẹ́ kẹ́ ẹ rí. Mo fẹ́ kẹ́ ẹ rí. Màá máa yín jẹ ni. Màá máa yín jẹ. Torí pé mo fẹ́ yín jẹ. Màá ṣe show lórí ẹ̀ fún ẹ tó jẹ́ wípé láyé ẹ ò tún ṣe bẹ́ẹ̀ mọ́. Lórí burúkú ọmọ játijàti ọmọ òfò. Bóyá ẹ ṣì ń rí. Ó ń dà báyìí. Ó kéré fún mi, but màá rọ́jú kà bí mo ṣe ń kà ní bíbá yìí ni. On the 26th of June 2025, tẹ́ bá ń rí, we received a member of the public referral from Miss Dorcas Adeyinka about nurse Adebimpe Omopariola, who she does not know personally, but who had been contacted with Adeyinka ex-partner. Ṣe rírọ́ tó pa kò mọ̀ mí rí kò rí mi rí personally, ṣùgbọ́n partner ẹ̀ kò ní dáa fún ẹ. Partner ẹ̀ tí mo mọ̀ yẹn wàá mú jáde, ṣùgbọ́n tó o bá rí partner yẹn mú jáde, ṣó ti yí ẹ rédèrèdè ló máa gbẹ̀yìn ẹ Dorcas. Wàá kúkú ẹ̀sìn, wàá tọwọ́ bojú òní rómi, gbogbo tó ń dùn ẹ nínú báyìí ó máa pòfo mọ́ ẹ lójú ni. Ṣorí partner ẹ̀ tí ìwọ tí mi mọ̀ yẹn àti partner ẹ̀ tí mo contact yẹn, tó o bá lè mú jáde. Sherry Adeyinka, Miss Adeyinka tells us that kí ló mele tó kú báyìí. Ó ti pé 2 minutes. Mo ń bọ̀ ẹ jẹ́ n bá yín mú wá. Má kú ò lè kú. Wàá rí i pé àwa lọ́lọ́run wà lẹ́yìn ẹ̀. Ẹni tọ́lọ́run wà lẹ́yìn ẹ̀. Ó yàtọ̀ sọmọ igi bíi tiẹ̀. Ó yàtọ̀ sí ẹranko bíi tiẹ̀. Ẹ máa wo. Miss Adeyinka tells us that MS Alasho Adura has been constantly bullying and threatening her on Facebook via account Faramade Alasho Adura Initiative. We told her that this behavior she told us that this behavior has continued for 2 years. Miss Adeyinka says that this bully is daily and is affecting her as she's heavily pregnant. Sórí pregnancy ẹ tó affect yẹn, òfò ló máa ṣe. Òfò ló ṣe. Ògúnlákayé ọ̀ṣìmọ́lẹ̀. Olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ Jésù Kristi ọba. Muhammed Ya Latif. Mẹ́tẹ̀ tí wọ́n ṣe ní Nàìjíríà nìyẹn. Gbogbo ẹ̀
àwọn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wọ́n lòdì sí ẹ, wọ́n kọ̀yìn sí ẹ, ìbínú wọn dé bá ẹ Dorcas Adéyínká, torí orúkọ tá a mọ̀ ẹ́ mọ́ tó ń jẹ́ nìyẹn ló wà nínú passport yẹ, ibi ló máa ṣàkiri jẹ pẹ̀lú irọ́ tó pa síbí. Ó ní ìwọ ò mọ̀ mí personally but èmi lọ contact ex partner ẹ, àdàbí tí mo bá mọ ex partner ẹ, ṣùgbọ́n tí mi ò bá mọ ex partner ẹ àti gbogbo àwọn gan tó fẹ́ rí tó tọwọ́ bọ̀ ẹ́ nídìí, kì í ṣe àwọn tó tẹ̀ jẹ́ pé wọ́n wà lórí íńtánẹ̀tì ṣèbí visual sex lẹ́ṣẹ̀, àwọn tó dó tá a mọ̀ pé ó dó dáadáa, irú Ṣẹ́gun Látọ̀nà báyà mọ̀ pé ó domi ìrírí, ọkùnrin tó wà ní Ṣẹ́gun Núgà a mọ̀ pé ó dó ṣùgbọ́n mi ìrírí, àlùfọ́ lójú a mọ̀ pé ó dú ẹ ṣọwọ́ sí ẹ nínú òbò mi ò rírí, Násẹ́fù tó bímọ àkọ́kọ́ ọmọ ẹ̀ kan ṣoṣo rádà tó bímọ ẹyọ kan ṣoṣo tó bí nílé ayé ẹ tó bí Oyin Kọ́sọ́lá fún allegedly, torí yẹn gan sọ pé wọ́n á ṣe DNA ẹ̀ tó bímọ allegedly fún mi ò mọ̀ rí, ṣùgbọ́n tí mo bá wá mọ partner ẹ̀ kọ̀ọ̀kan ẹni tó ti dó ẹ rí, tó kọwọ́ sí ẹ lóbò, tó ṣọwọ́ sí ẹ lóbò, tí mo bá mọ̀ wọ́n rí tí mo bá mọ̀ wọ́n rí, tí mo dẹ̀ lọ bá wọn, tí mo contact wọn bó ṣe kọ́ sínú bíi pé mo contact yẹ wò ó, tí mo bá wọn gbogbo ìgúnnu Bible kó jẹ́ tèmi, ṣùgbọ́n tí mi ò bá mọ ẹni tó dó ẹ rí, tí mi ò contact ẹni tó dó ẹ rí, gbogbo ìgúnnu Bible á jẹ́ ti tiẹ̀ Dorcas, á jẹ́ ti tiẹ̀. Mo rí ẹ Oyèyè Bẹ́wàjí, mo rí ẹ kí kíní yẹn tó gbókọ̀ rí ẹ fírí kí kíní tó gbé àwọn alálùbáríkà ọmọ nìyẹn. Tolúlọpẹ́ ọmọ Gábà alálùbáríkà ọmọ very respectful, ó máa ń da kéèyàn máa mọ̀yàn o. Tolúlọpẹ́ I love you, gbogbo ìgbà tí mo ti bá ẹ jà lórí ìkànnì tàbí tíwọ náà ti bá mi jà one way or the other, ó ti lọ, ọmọ gidi nìyẹn, ẹni bírù Tolúlọpẹ́ ó bí ọmọ, ẹni bí Tolúlọpẹ́ ọmọ lára Gábà, ìyá rere òbí rere àwọn ló bí, ṣùgbọ́n ṣe rí irú òkété irú Tòkunbọ̀ Abọ́dẹrìn àtàwọn olórí burúkú míì tó ń ṣorí burúkú wọn ò máa rọ́mọ bí o. Gbogbo ìgúnnu Bible yà jẹ́ ti tiẹ̀ Dorcas Adéyínká, torí orúkọ tó fi ń pè ẹ́ nìyẹn, stage name èèyàn ó máa ń mọ́yàn náà lára, orúkọ tó fi ń pè ẹ́ nìyẹn. Àdàbí tí n bá contact partner ẹ̀ kankan rí, tí n bá mọ partner ẹ̀, ṣùgbọ́n tí mi ò bá mọ partner ẹ̀ rédèrèdè àgbẹ̀yìn ilé ayé ẹ̀, ìṣẹ̀ṣe tó bá jẹ́ ṣẹ̀ṣe ló gbójúlé, ìṣẹ̀ṣe akẹ́yìn sí ẹ, ògùn ò ní dún fún ẹ mọ́, eku ò ní ké fún ẹ bẹ́kú ṣe ń ké, ẹyẹ ò ní ké fún ẹ bẹ́yẹ ṣe ń ké. Tó bá jẹ́ Bible náà ló gbójúlé àtàwọn alátìlẹ́yìn ẹ, gbogbo nǹkan tó wà nínú Bible tí wọ́n fi ń ṣàdúrà, tó fi ń ṣe àdúrà tílé ayé èèyàn fi ń da, tó fi ń rojú, kò tún jẹ́ fún ẹ mọ́. ọ̀nà ẹ dìgbò, ọ̀nà dí fún ẹ, bó o bá ní kó máa là báyìí ó máa dìgbò fún ẹ ni, ò ní rí bá ti ṣe òní rọ́nà gbígbà. Ṣùgbọ́n tó bá dẹ̀ jẹ́ Koran náà ni àwọn tó gbójú lé ẹ àtàwọn tó alátìlẹ́yìn ẹ, tó bá jẹ́ pé òun náà ni ọ̀nà ẹ máa dí, ò ní rí bá ti ṣe, wàá tọwọ́ bojú báyìí ò ní rómi. Ṣùgbọ́n tó bá jẹ́ pé owó náà ló rò pé o lè fi ṣe, owó máa pòórá fún ẹ, owó máa sá fún ẹ, owó ò ní ṣiṣẹ́ fún ẹ mọ́, ò ní rówó pè rán níṣẹ́ Dorcas, ò ní rówó pè rán níṣẹ́, ọ̀nà ẹ á di jálajàla, á di jèrèjèrè. Èmi Adébímpé ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. Àdàbí tí n bá mọ partner ẹ kankan, àdàbí tí n bá ṣe ẹ jẹ́ rí, ṣùgbọ́n tí mi ò bá ṣe ẹ jẹ́ rí, tó jẹ́ wípé ọ̀nà kíṣẹ́ ẹ dáa ni mò ń tẹ̀sí fún ẹ, àdàbí tí n bá gbowó lọ́wọ́ ẹ rí ti fún pé mo bá ẹ promote iṣẹ́ nìkan ni gbogbo àwọn èpè àti àdàbí tí mò ń pèlè ẹ lórí yẹn, ò ní rí bá ti ṣe òní rọ́nà gbégbá. Dorcas Jeremiah 18:18, Jeremiah verse 18 to 23 á ṣẹlẹ̀ sínú ayé ẹ. Proverbs 26 verse 27 á ṣẹlẹ̀ sí ẹ. Jẹ́ nǹkan yẹn fún ẹ kó o gbọ́. Proverbs 26. Jẹ́ nǹkan Proverbs 26 yẹn fún ẹ. Á ṣẹlẹ̀ sínú ayé ẹ. Ìwọ àbáláàrú ẹ kò ní dáa fún ẹ.
àpùrọ̀ jẹun aṣabikiri lórí kọ́ńtẹ́ǹsì àwọn òpònú tẹ̀ ń kó kiri náà ló lè máa gbarú yẹn lọ́wọ́ yín ẹ fẹ́ ṣe kọ́ńtẹ́ǹsì. Whosoever doggeth a pit shall fall therein, and he shall rolleth a stone and will return upon him. Gbogbo kòtò tó gbẹ́ sílẹ̀ fún mi lọ́dọ̀ NMC tẹ́bi gan ò mọ̀ sórí tẹ́bi gan ò mọ̀ mọ́ máa yín jẹ́ ni màá wá máa kà fún yín díẹ̀díẹ̀ níjọ́ Sunday so gbà tí bá kà màá wá ka gbogbo ẹ̀ tán níjọ́ kan màá wá ka gbogbo ẹ̀ tán gbà tí bá kà fún yín díẹ̀díẹ̀ ṣẹ́ rírọ́ tó pa. Ahọ́n ẹ̀ tó fi ń sọ̀rọ̀ yẹn ó máa lọ mú ẹ lẹ́nu ò ní lè sọ̀rọ̀ mọ́ nítorí pé kí ni ahọ́n ẹ̀ yẹn á dí ọ̀fun ẹ̀ Dorcas á dí ọ̀fun ẹ̀ yẹn ò ní ṣoríire gbogbo ègún tó wà nínú Psalm 109 á jẹ́ ti tiẹ̀ á dàbí tí n bá mọ boyfriend yẹ kankan rí débi tí ó jẹ́ partner ẹ̀ tí n bá mọ boyfriend yẹ kankan rí débi pé ó wá jẹ́ partner ẹ̀ á dàbí ṣùgbọ́n tí ò bá rí bẹ́ẹ̀ wà á ṣọ́kú mọ́ àwọn òbí ẹ̀ lójú ikú gbígbóná ló máa fi jẹun Dorcas wà á ṣọ́kú òní rí bá ti ṣe gbogbo ohun tó tara ẹ̀ jáde ó máa waste dànù ni á waste dànù tí mi ò bá mọ partner ẹ̀ rí tí mo bá wá mọ partner ẹ̀ rí á jẹ́ ti tèmi ṣùgbọ́n tí mi ò bá mọ partner ẹ̀ rí wà á waste mọ́ àwọn òbí ẹ̀ lójú gbogbo ohun tó tara ẹ̀ jáde á waste mọ́ ẹ lójú Dorcas á waste mọ́ ẹ lójú bó ṣe ní mo lọ contact partner ẹ mi ìmọ̀ àwọn tó jọ ọ̀rẹ́ ẹ ọkùnrin débi pé ẹni tó wá bẹ́ẹ̀ sùn tó jẹ́ partner ẹ mo contact ẹ wá ṣí èrè kú ni lórí burúkú amukun mẹ́kọ̀ọ́ ọmọ òṣì ọmọ rádaràda ọkùnrin kan ló bímọ fún èyí tó sọ pé oyin kọ́ṣọ́lá yẹn ọkùnrin yẹn náà ló bímọ fún ò bímọ oyún rọ́bà ni wọ́n fúnra rẹ̀ ti sọ oyún rọ́bà ni nínú ilé tó gbé jáde lónìí your father is here mommy jẹ́ẹ̀kì send this aṣọ òkè for through your father to you ó rí pé lórí burúkú ni ẹ́ àwọn tó ń kó kiri wọn ò ní ṣàǹfààní ìwọ́gun ò ní ṣàwọn tó dáa jẹ ọmọ oníwárápá ọmọ akúwárápá bàbá akúwárápá ìyá akúwárápá olórí burúkú àti gbogbo ẹ̀yin tẹ́ńtẹ̀lé gbogbo yín lẹ máa ṣòfò dànù gbogbo yín lẹ ṣòfò dànù ó fún lómi ẹ̀fọ́ ṣe ẹ ṣòfò dànù ẹ ní rí bá ti ṣe ẹ ní rọ́nà gbégbá ó bímọ oyún rọ́bà ló gbé wọ́n máa fa lọ́mọ olè ẹ bá kígbe olè ẹ bá kígbe olè Dorcas àjọmọ̀gbé olè àṣàmọ́ egun àjọmọ̀gbé olè Dorcas Adéyínká olórí burúkú ọmọ òṣì ọmọ òfò ọmọ játijàti ọmọ òfò ọmọ rádaràda àpùrọ́mọ́ ni tako ní olè lórí burúkú ẹlẹ́pọ̀n oko ni mọ́ jẹ ẹ̀pọ̀n ni mọ́ jẹ ó bọ́kọ ọ̀rẹ́ ẹ̀ sùn àdàbí tí n bá tún bọ́kọ ọ̀rẹ́ mi sùn ta lọ̀rẹ́ mi tí mo bọ́kọ ẹ̀ sùn ìwọ ló máa ń ṣe gbogbo rádaràda yẹn ṣe bó mọ̀ ó mọ̀ pé Fọláṣadé ẹ ló Kwanza àti Ṣẹ́gun Núgà ó mọ̀ wípé at a point in time they were lovers ó pàpà lọ bá Ṣẹ́gun Núgà sùn àbó ò bá sùn gbogbo tí wọ́n bá ń ṣe ìwọ àtolórí burúkú aṣabikiri Dublin lẹ máa ń rò pé èèyàn máa ń ṣe jọ̀wọ́ mo bá aṣabikiri ṣọ̀rẹ́ èmi ò ń ṣọ̀rẹ́ òun ló ń wá mi kiri òun ló fẹ́ fi mí ṣọ̀rẹ́ by fire by force gbogbo ìgbà ni máa sọ fún nítorí pé adùnbárìn má tòṣì lé mi ṣùgbọ́n ẹ̀yin méjèèjì yẹn adùnbárìn kan ṣòfò òun ni yín olórí burúkú ó tún mú ọmọ àbúrò ẹ̀ ó subjected to bully ìyá ẹ̀ tí orí ẹ̀ ò pé ìyẹn náà dẹ̀ ó ń encourage all because of monetization anyway wọn kúkú gbọmọ lọ́wọ́ ìyẹn náà lórí burúkú ọmọ àlè játijàti mo ń bọ̀ mi tí ì dé ẹ pàdé mi níjọ́ mẹ́jọ ká continue ti ọ̀rọ̀ every Sunday ni màá ṣe show rẹ̀ màá tún wá ka nínú àwọn nǹkan tí NMC decision wọn màá tún wá kà fún yín lórí burúkú ọmọ àlè ṣùgbọ́n tí mi ò bá débi iṣẹ́ ẹ rí tí mi ò dí ọ̀nà àti jẹ mọ́ ẹ rí Dorcas tó fẹ́ dí ọ̀nà àti jẹ mọ́ mi ṣùgbọ́n tí Ọlọ́run mi tí mò ń sìn tó mú mi borí ẹ
o ò tún ṣe rere lórí ilẹ̀ alààyè àfi tó bá rìn nílẹ̀ o, àfi tó bá jẹ́ pé orí ló fi ń rìn, ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹsẹ̀ méjèèjì ló fi ń rìn ní orí ilẹ̀ yìí o ò tún ṣe rere àti gbogbo nǹkan tó tara ẹ̀ jáde àtàwọn tó mú ẹ àtàwọn tó tàn mọ́ ẹ wọn ò tún ṣe rere mọ́, wọn ò tún ṣe rere mọ́. Tó bá jẹ́ wípé mo débi iṣẹ́ ẹ rí, mo wá fẹjọ́ ẹ̀sùn rí, mo débi tó ti ń tajà rí, mo wá pèpè lọlẹ̀ rí síbẹ̀ tí kì í ṣe pé nígbà tó ń tajà mo tún wá bẹ̀rẹ̀ sí ní patronize ẹni tí o ò fún mi ní nǹkan kan rí lọ́fẹ̀ẹ́, nǹkan kan ni mo pè lọ́fẹ̀ẹ́, ordinary face mask ò fún mi, mo fowó mi rà ni. Ṣùgbọ́n tó yẹ pé kì í ṣe pé mo fowó mi rà, tó yẹ pé o fún mi ní gbogbo ohun tí mo sọ yà jẹ́ tèmi. Ṣùgbọ́n tí mo bá jẹ́ pé mo fowó mi rà ni tí mi ò dẹ̀ dé ibi iṣẹ́ kankan rí láti mesmerize ẹ, láti fẹjọ́ ẹ̀sùn tó jẹ́ tó dẹ̀ ń fẹsẹ̀ méjèèjì rìn lórí ilẹ̀, òfò ló máa ṣe. Orí ilẹ̀ yẹn á bí ẹ́, orúkọ tí ilẹ̀ ń jẹ́ ni Álímì á bí ẹ́, ilẹ̀ yẹn á mì ẹ́ lójijì lórúkọ Jésù. Ilẹ̀ yẹn kọ́ á mì ẹ́ lójijì lórúkọ Jésù. Dorcas, ilẹ̀ á mì ẹ́ lójijì, á mì ẹ́ àti gbogbo àwọn tó ń fẹ́ràn ẹ, á mì ẹ́, á mì gbogbo àwọn tó ń fẹ́ràn, gbogbo àwọn tó ń bá ń kúrò lẹ́, ọmọdé ni obìnrin ni, àgbàlagbà ni ọkùnrin ni, dúdú ni àyànràn ni, gbogbo àwọn tó ń bá ń kúrò lẹ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé, ilẹ̀ á mì wọ́n tèrètèrè, á mì wọ́n. ẹni tó ní kó o ṣe òṣìṣẹ́, àìmọṣẹ́ kọ̀ ẹ́, àìmọṣẹ́ kọ̀ ọmọ orogun ló mú torí gbígbóná, ló torí bomi gbígbóná, àìmọṣẹ́ kọ̀ ọmọ odó òun ló fi lùyà ẹ̀ pa. Bí ọmọ odó bó ṣe ń lùyà ẹ̀ nílẹ̀ máa lù ẹ́, atẹ́gùn máa bì lù ẹ́, atẹ́gùn àtòmẹ́ra àtẹ̀já rẹ̀ ó máa lòdì sí ara ẹni lórúkọ Jésù. Òní rí bá ti ṣe, òní rọ́nà gbégbá. Ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ́ orí bẹ́ẹ̀dì ni mo tún tọ́lé, ó dẹ̀ ti fà á mu bí mo ṣe tú sílẹ̀ tí bá ṣe tán nìyẹn, tílẹ̀ dẹ̀ máa fà á mu. A kì í tutọ́ dànù kó tún padà sẹ́nu èèyàn, èèwọ̀ òrìṣà lórí burúkú ọmọ játijàti. Gbogbo ẹ̀yin tẹ́ ti join mi ẹ ṣé mo dúpẹ́, gbogbo ẹ̀yin tẹ́ comment dáadáa síbi ẹ ṣé mo dúpẹ́. Ohun tí ọmọdé yìí máa ń ṣe nìyẹn o, irọ́ ló máa ń pamọ́yàn káàkiri, irọ́ ló máa ń pamọ́yàn káàkiri. Ṣẹ́rí tó sọ fún NMC, òun wà heavily pregnant, èmi contact partner òun, èmi ń bully for the past 2 years constantly and on daily basis. Ta ló ń ṣe nínú èmi àti ẹ? Ó di 9 months ló fi bully mi kí n tó jáde sí ẹ lọ́jọ́ kan ṣoṣo tí mo dẹ̀ ní máa kó tó pé ọjọ́ méje nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ẹ, bó dẹ̀ ṣe máa tún rí lélẹ́yìí náà nìyẹn. Although I was vindicated, but mo kàn wò ní pé why o bú mi mo bú ẹ tí wàá wá lọ dínà ìjẹmọ́ mi lẹ́nu. Tó bá jẹ́ wípé lẹ́tà yẹn ò bọ́ sọ́dọ̀ àwọn tí orí wọn pé ńkọ́, tó jẹ́ pé àwọn tó rí wọn kú ló lọ bọ́ sí lọ́dọ̀ ńkọ́, you know, kì í ṣe nǹkan tá à ń sọ yìí làbá máa sọ. Wọ́n ti ẹ̀ jẹ́ kí n mọ̀, wọ́n kàn ti ṣe kéèsì yẹn tán, wọ́n ti trash ẹ̀ sínú bin kí n tó máa mọ̀. N tó mú ẹ láti rò ó wípé ibi iṣẹ́ mi ló fẹ́ gbà mú mi, kò wá yí ẹni wípé bí ọkọ̀ kan ò regbìnrin ẹgbẹgbẹ̀rún ẹ̀ á lọ. Tẹ́ bá gbaṣẹ́ náà sí i lọ́wọ́ mi, tẹ́ gbà á, tọ́lọ́run fún yín ṣe kẹgbà, tẹ́ ẹ̀dẹ̀ lè gbà, ọ̀nà mi wà jaburata fún mi. Nítorí ẹ̀ ni obìnrin tó níṣẹ́ lọ́wọ́, obìnrin akíkanjú, wọ́n láti máa ní side hustle. Ẹ ṣáà lè gba lé mi, ẹ lè gba àwọn properties mi lọ́wọ́ mi, both in Nigeria and here. Àwọn tó nílé ẹyọ kan gan wọ́n ń jayé nílùú, ilé ẹyọ kan ṣoṣo náà ni wọ́n ń jayé, nítorí pé ilé máa appreciate, ilé máa ní equity. Àti pé mo ti pay dues mi nílùú yìí, wàláhì bẹ́ẹ̀ gbà máa jókòó sórí iṣẹ́ owó bàbá ní, màmá gbowó bàbá lọ. Àbí ẹ̀ tí ẹ̀ mọ̀ tó ń ṣe yín ni? Ṣé o mọ̀ pé mò ń san NI nílùú yìí? Àbò rò pé £75 ló máa fún mi? They will work my entitlement according to my NI.
I have never for one day received benefits since I came to this country in 2015, which is 10 years. April 18 ni mo dé ìlú yìí 2015. Mo ti pé 10 years ní ìlú yìí. Pension mi dẹ̀ lọ rárá. Ibi tí mo ti kọ́kọ́ ṣiṣẹ́ ní London, ó mọye pension tán kó fún mi ni. Pension tán kó fún mi. Ó ní mo máa kọ́kọ́ lọ fi bẹ̀rẹ̀ ilé ní Nàìjíríà. Àbórí ẹ̀ burú ni. Anyway, ẹ má ti jẹ́ ká ṣe tán lónìí. Ẹ jẹ́ kó dọ̀la, ẹ jẹ́ kó di next week. Gbogbo àwọn tó ti mo sọ fún yín, àbúrò mi tẹ, you should establish a case here against her. Bẹ́ẹ̀ ni mo ti ń ṣe ó tí ó ń wà àbúrò mi má ti jẹ́ ká lọ síbẹ̀ yẹn ìyẹn la máa wá gbé jáde at the end of the day. Ẹ ṣé gan ni gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi. Ẹ ṣé gan ni. Thank you. Have a very good week ahead of you. Ẹ ṣé mo dúpẹ́. Love you lol. I love you. Ọmọ burúkú lọmọ yẹn. Á dẹ̀ kéré ẹ̀ tó pọ̀. À ń bá ní tán ya ni. Nítorí pé o fẹ́ dàbí Tolúlọpẹ́ Gàbà. Gbogbo àwa tá dẹ̀ fẹ́ràn ẹ̀. You want us down the drain. Irọ́ ló pa. Ẹ ṣé mo dúpẹ́. Part 2 or part 3. This is part 2. Part 3 ẹ̀ ń bọ̀ ní next week Sunday. Màá tún ka díẹ̀ fún yín lára nẹ́ta NMC. Àtúnfẹ́ pè gbáǹdì fún. Ẹ ṣé gan ni. God bless you. Jáde síta o. Kó wá máa sínwín yẹn. Jáde síta kó wá máa sínwín yẹn. Káwọn tó mọ̀ ẹ́ àtàwọn tó ń fẹ́ títì ẹ kọ́ wá máa ṣépè. Àdàbí tí mo gbé sílẹ̀. Àdàbí méjì ni mo gbé sílẹ̀. Àdàbí tí n bá mọ partner ẹ̀. Tí n bá tiẹ̀ mọ̀ tí n bá rí kankan nínú àwọn tó dó ẹ rí. Ìyẹn wà ńbẹ̀. Àdàbí tí mo bá wá ibi iṣẹ́ ẹ tí mo bá iṣẹ́ ẹ jẹ́ tàbí mo lọ síbi iṣẹ́ ẹ láti dà ẹ́ láàmú.